صلوا على النبي الكريم صلى الله عليه وسلم مع سلامة يا رمضان 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 مع سلامة يا رمضان. adúgbò láńdí ọ̀dọ̀ Ọlọ́run Alhamdulillah. tó jẹ́ kí a bẹ̀rẹ̀ Ramadan ní ayọ̀ tá a sì tún rí ẹ̀yìn rẹ̀. Ọ̀pọ̀ òjò ló ti rọ̀ tílẹ̀ ti fi mú ọba àmì tó wá kàwá kúnú ẹni tí ó rí ẹ̀yìn Ramadan náà. adúgbò fún un mọ́sẹ́lẹ̀ ní ẹyọ kan tó kù tàbí dágbére fáyé. Àmín. Gbogbo àwọn ọ̀jọ̀gbọ́n tí Ramadan bá ń lọ báyìí inú wọn a máa bàjẹ́ nítorí pé ẹ̀ṣẹ̀ tí gbogbo wa káwọ́ pò tá a ṣe nínú Ramadan tí Ramadan bá tún ti lọ tán làwọn èèyàn ó tún wá kó sínú ẹ̀ṣẹ̀. ìsìn lọ́hun yọ wá kúrú ìbẹ́ lọ́hun yọ wá kúrú kí ló dé tó rí bẹ́ẹ̀ lọ́ba tó ṣe wá láàánú tó tóbi tó báyìí. Olúwa ń sọ fún wa nínú Al-Qur'ani tá a sọ̀kalẹ̀ nínú oṣù abọ̀wọ̀ yìí tí ń lọ ó ní Bismillahirrahmanirrahim wa zakirin fa inna dhikri tanfa'u lil-mu'minin wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ma uridu minhum min rizqin wa ma uridu an yut'imuni inna Allaha huwa razzaqu zuliku wàtílé màtí. Sàrátọ̀ Ọlọ́run ọba ń sọ nínú Al-Qur'ani tàbí ránṣẹ́ ńláńṣẹ́ oníwàsákí ẹ máa rán wọn létí fáínà ti kéré torí pé ìrántí tẹ́ẹ̀rí yẹn ìsítí tẹ́ẹ̀rí yẹn táǹfà olùmọ̀mìnín yóò máa wúlò fún gbogbo àwọn tí wọ́n bá jẹ́ mọ̀mìní òdodo nítorí tí mo ní ẹ̀wọ̀n àṣẹ láyé ẹ̀ràn mọ́ ọ̀tọ̀ ní tẹ́ẹ̀rán ẹ máa rán wọn létí wípé ma khalaqtul jinna wal insa mi ò dá ènìyàn àti àlìjànú lásán illa liya'buduni yóò ṣe pé kí wọ́n lè bá a máa sìn mí nígbà gbogbo. ma uridu minhum min rizqin mi ò béèrè owó lọ́wọ́ wọn wa ma uridu an yut'imuni bẹ́ẹ̀ lè bi ọ̀pá mi débi tí wọ́n ó fún mi lóúnjẹ. ní tí mo ní ìdí lọ́dọ̀ wọn náà ni wípé kán máa sìn mí. Inna Allaha huwa razzaqu olówó lèmi Ọlọ́run Olúwa ń wí bẹ́ẹ̀ zuliku watil matin ó ní pẹpẹ ọ̀rọ̀ tí kì í tán náà ni Ọlọ́run èyí tí mo ní ẹ máa ṣe ó náà ni ẹ máa ṣe. àwa rí wípé gbogbo ọmọ ẹ̀dá ènìyàn inú Ramadan nìkan àwọn tí ń sin lọ́hún inú Ramadan nìkan àwọn tí ń tọrẹ nínú Ramadan nìkan àwọn tí ń ṣàánú nínú Ramadana nìkan àwọn èèyàn jìnnà sí ìwà àbàjẹ́ wọ́n jìnnà sọ́tí mímu wọ́n jìnnà sí ìṣìnà ṣíṣe wọ́n jìnnà sí irọ́ pípa wọ́n jìnnà torí pé wọ́n mọ̀ pé gbogbo kínní yóò bá sí ara àwọn jẹ́. ṣùgbọ́n sínú Ramadana nìkan ni ó yẹ kí a máa sin lọ́hùn ni nínú oṣù méjìlá tí ń bẹ nínú ọdún àwa afosù kan lẹ̀ pé ńlá máa fi sin lọ́hùn. sáwà náà jẹ́ gbà kí a ní ọmọ aṣẹ́ kan ó sọ wípé inú oṣù tí òun máa ṣiṣẹ́ fún oṣù kan ni nínú oṣù méjìlá ọdún ká tó wá sọ pé bá tó dá wa tí ń ṣèkẹ́ wa tí ń fún wa ní jíjẹ tí ń fún wa ní mímu tí ń fún wa ní níná tí ń fún wa ní nílò tá a sì rí àwọn èèyàn kan tá a jọ ń gbé nínú ayé òun náà tẹ́bi ń pa wọ́n tí wọ́n ọ̀rẹ́ ní fún wa lóúnjẹ tí yà ń jà àwọn ẹlòmíín tí wọ́n ọ̀rẹ́ ní gbàálẹ̀ wọ́n ṣiṣẹ́ lọ́wọ́ Olúwa mi fi ń sọ láni kí ló dé táwa ọ̀wá ní lè máa sin lọ́hùn ní gbogbo ìgbà ká máa rántí rẹ̀ ní èmi fi ń dà ní wákà wípé Ọlọ́run tí ń bẹ o nínú Ramadana òun náà ní ń bẹ lẹ́yìn Ramadana Ọlọ́run táwọn
ká máa jọ́sìn fún. lẹ́yìn Ramadana. Ìrun kíkí ojúmọ́ nínú Ramadana. ká má fi sílẹ̀ mọ́ o. lẹ́yìn Ramadana. Sàkátà ń bá ń yọ. nínú Ramadana. Mo bẹ̀ yín ẹ má fi sílẹ̀ mọ́ o. lẹ́yìn Ramadana. Irọ́ tẹ ò kí ń pa. nínú Ramadana. Ẹ jọ̀wọ́ ẹ má mà débẹ̀ mọ́ o. lẹ́yìn Ramadana. Ṣìnà tẹ ò kí ń ṣe. nínú Ramadana. Ẹ jọ̀wọ́ ẹ má mà débẹ̀ mọ́ o. lẹ́yìn Ramadana. Ẹbọ tẹ ò kí ń ṣe. nínú Ramadana. Ará mi yẹn má mà débẹ̀ mọ́ o. lẹ́yìn Ramadana. Ọtí tẹ ò kí ń mu. nínú Ramadana. Ẹ jọ̀wọ́ ẹ má mà débẹ̀ mọ́ o. lẹ́yìn Ramadana. Nítorí Ọlọ́run tí ń bẹ. nínú Ramadana. Òun náà ní ń bẹ. lẹ́yìn Ramadana. Ìyá alálìyáwó àánú ṣe mí. Bàbá alálìyáwó àánú ṣe mí. Alájà jìnjìnjìn. àánú ṣe mí. Alájì onífẹ́fẹ́ rí tì. àánú ṣe mí. Ẹ torí iléyá ẹ lọ gbàwìn ẹran. Ẹ torí iléyá ẹ lọ gbàwìn ẹran. Gbà tí iléyá lọ tán ẹlẹ́ran gbójú lé wọlé. Lẹ́yìn bá gbẹ̀kú lé sálọ. Tàlẹ́ ní sọ fún ẹ wípé dandan níléyá. Tàlẹ́ ní sọ fún ẹ wípé dandan níléyàwó. ìrun tó jẹ́ dandan ọkọ sílẹ̀ òkì. Àwẹ̀ tó jẹ́ dandan ọkọ sílẹ̀ ò gbà. sàká tó jẹ́ dandan. ọkọ sílẹ̀ ò yọ. Mo kìlọ̀ fún ẹ kí síyárí mi má pa ẹ́. Mo kìlọ̀ fún ẹ kí síyárí mi má pa ẹ́ o. Kówó tọ̀nà kọ́ ọmọ ṣe gbé kí wàhálà rẹ̀ kọ́ ọmọ mọ̀ já sásán. Subhana rabbika rabbil izzati amma yasifun. Wa salamun alal mursalina. Walhamdulillahi rabbil alamin.